Gẹ́gẹ́ bí fídíò àbí write up tí mo rí just now about Kẹ́hìndé Adégbòdù tí èèyàn kọ́kọ́. Ẹ wá ní ẹ̀ ń call attention àwọn wòlíì Ọlọ́run, ẹ̀ ń call ẹ̀ sí pé ṣé àwọn wòlíì ṣé wọn ò rí ohun tí ó ń ṣẹlẹ̀ sí Adégbòdù ni àbí kò yé mi based on what ẹni yìí sọ. Ẹ̀yin lẹ ní Adégún tó bá tún yá ẹ̀ ní Adéògún mọ́. Ara àwọn wòlíì yìí náà ló sọ pé àwọn wòlíì tí wọn ò níṣẹ́ ṣe kò sẹ́ni tí wọ́n ríran sí ju àwọn celebrity lọ, àwọn gómìnà, àwọn pírẹsidẹ́ǹtì. Kò sí ìran kankan tó fẹ́ rí àwọn tó ń ríran sí ni tó ń bú àwọn wòlíì yẹn kiri. Ẹ̀yin náà lẹ tún ní Adégún báyìí, ó tún yá ẹ̀ l'Adéògún, ẹ̀yin lẹ tún bọ́ta, lẹ tún bẹ̀rẹ̀ sí sọ pé ṣé àwọn wòlíì àti pásítọ̀ ṣé ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí Kẹ́hìndé Adégbòdù. Listen to me carefully. Ẹ ti wrong ara yín gan o in many ways. So I'm talking to most of the youth of this country. Ká gbà ń tòótọ́ pé onírọ́ wòlíì wà, ṣùgbọ́n níbi tí àwọn irọ́ wà sí, àwa kan tá a ṣì dúró gẹ́gẹ́ bí olótìtọ́ a ṣì wà ń bẹ̀ o. Ṣé ká tún wá sọ̀rọ̀ fún Kẹ́hìndé Adégbòdù kẹ́tù bẹ̀rẹ̀ sí ń bú wa? Ẹ rí write up fún ọ̀gbẹ́ni yẹn sọ, màá attach ẹ̀ síbí. It is not as if I am going against that man, but mo kàn try láti fẹ́ correct nǹkan kan bẹ̀ pé àwọn náà tí ẹ ń pè attention àwọn wòlíì sí, ẹ ń pè attention àwọn pastor sí, ṣé wọn ò rí ohun tó ń ṣe Kẹ́hìndé Adégbòdù, wọn ò rí gbà? You are calling their attention now. But ṣẹ́yìn ti gbàgbé pé bí wòlíì bá jáde tí wọ́n bá sọ ìran nípa celebrity kan àbí nípa bóyá àwọn social personality, bóyá àwọn gọ́ọ̀mẹ̀ntì ni, ẹ̀yin náà lè tún máa jáde tẹ̀ máa wá bú àwọn wòlíì. So therefore, ọ̀pọ̀lọpọ̀ wòlíì ti tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ó ti ọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ, kò fẹ́ jẹ́ kí anybody kó bú òun rárá. Ìwọ̀nba táwa sì ń ṣe yìí, a ṣáà ṣì ń dúró wípé ṣe bóun tọ́lọ́run rán wa ni. So therefore, tẹ́ ẹ̀ bá rí wòlíì kó jáde láti sọ pé báyìí l'Olúwa wí o lórí ọ̀rọ̀ Kẹ́hìndé Adégbòdù, kì í ṣẹjọ́ wòlíì o, kì í ṣe ẹjọ́ ẹnikẹ́ni, bí kì í ṣe ẹjọ́ àwọn tó ti bú wòlíì pé àwọn celebrity ni wọ́n ń sọ̀rọ̀ fún. Ṣé mọ iye èèyàn tó ń wá wájú mi lédè? Wọ́n débi pé ibi tí wọ́n pọ̀ dé, mo padà ń jí ó yé wọn pé tí n bá gba consultation mi ò ní sọ ọ̀ràn kankan mọ́. So the little one we throw to the world, àwọn èèyàn á máa bú wa bí àwọn báyìí la ríran sí. Ṣáwọn tó dọ́dọ̀ mi, ṣé ṣèbí wọ́n wò mí báyìí, ṣé wọ́n lè sọ wípé àwọn dọ́dọ̀ mi ò rí ìran ohun tó ṣe ayé wọn kí wọ́n jáde kí wọ́n wá sọ níta gbangba? This is an open war ọ̀rọ̀. Èwo ló dé ọ̀dọ̀ èmi bàbá confam tó jẹ́ pé ohun tí ó wà lọ́kùn ẹ̀ tó wá wáyé kọ́ ni mo padà sọ l'Olúwa wí. Ẹ̀yin lẹ fà o. Tọ́pọ̀lọpọ̀ wòlíì kì í ṣe pé wọn ò ríran o. Wòlíì rere sì wà o, wòlíì burúkú náà dẹ̀ wà. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin lẹ fà tí ọ̀pọ̀lọpọ̀ wòlíì ò fi jáde mọ́ láti sọ ohun tí wọ́n rí. Tí wọn ò bá dẹ̀ sọ ohun tí wọ́n rí,
ibi máa pọ̀, wàhálà máa pọ̀, ìdààmú máa pọ̀ nítorí pé ohun tí wọ́n rí yẹn wọn ò sọ. Nígbà tí wọ́n bá sọ jáde ní ẹni tí wọ́n sọ fún ní láti tètè lọ ṣiṣẹ́ lé lórí. Tí ò bá ṣiṣẹ́ lé lórí, òun lè rí pé bóyá ìjàmbá ó lè ti bẹ̀ jáde. Share the video. Kì í ṣe wípé nínú fídíò yìí náà mo wá sọ̀rọ̀ fún Kẹ́hìndé Adégbodù, mi ò ní sọ. But mo kàn ní láti correct ohun tí mánu yìí ń sọ. Kì í di pé mo bá jà o, mi ò bá ẹni tó post jà, mi ì dẹ̀ bú. Mo ní láti tètè sọ fún wípé kúkú ṣe pé wòlíì ò ríran. Òótọ́ bá ti sọ̀rọ̀ jáde, àwọn ọmọ Nàìjíríà ń bú wòlíì ni. Nígbà ayé àwọn bàbá wa, kò sẹ́ni tó bú ìránṣẹ́ Ọlọ́run. Ayé dẹ̀ ń lọ bó ṣe jẹ́ kó ṣe lọ. Nígbà tó di ayé àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ yìí ni wọ́n ń bú ìránṣẹ́ Ọlọ́run kiri. Ṣẹ́yìn ò rí bí ayé ṣe wá rí? Ṣé ayé ìgbà àwọn bàbá wa, ṣé a lè fi wé ayé ìsinsìnyí? Ẹ jẹ́ a jọ jókòó ká ronú. Ẹ jẹ́ a jọ jókòó ká jọ gbọ́ ọ̀rọ̀ yìí. Mi ò ní kẹ́ ẹ má bú wa o. Mi ò ní kẹ́ ẹ má sọ̀rọ̀ sí wa o. Mi ò tiẹ̀ ní kẹ́ ẹ má fi wá wí nǹkan tí kò jẹ́ kẹ́ ẹ fi wá wí. Ṣùgbọ́n mo wá jẹ́ kan nínú àwọn wòlíì. Mi ì sáílẹ́ǹtì. Béèyàn bá bú mi, mo ti rí pé ó ti taṣọ àgbà mọ́lẹ̀ nìyẹn. Ohun tó jẹ́ kí ojú ẹni yẹn rí, ó di dandan kó rí. And that is me. Sọ pé mi sọ tèmi síta, ọ̀pọ̀lọpọ̀ ò ní sọ. Nítorí pé bí mo ṣe fídíò gan, mi ò ṣe nítorí ẹnikẹ́ni. Mo sọ̀rọ̀ ni. Tó bá wá rí pé ohun tí mo sọ yìí kì í ṣe tiẹ̀, wàá ṣe kí ni? Wàá zoom ní tiẹ̀, wàá máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n tó o bá wá bú wa, ohun tó ń fi ń yé wa ni wípé nǹkan tó ṣe yìí, o ní nǹkan tó o lè fi ran. O gbójúgbóyà, o bú ìránṣẹ́ Ọlọ́run. O gbójúgbóyà, o bú àáfà. O ń gbójúgbóyà, o bú babaláwo. Ohun tó sọ ni pé sẹ́, a ní ohun tó máa fi rán wàhálà tó wà nílẹ̀, o ní lọ́wọ́ nìyẹn. Tó o bá ní ohun tó fẹ́ fi rán wàhálà tó wà nílẹ̀, kò jẹ́ kó bú ẹnikẹ́ni. Bàbá sọ̀rọ̀ wa ṣe bẹ́ẹ̀ ni pé ò rí wa. Nígbà tí kì í ṣe wọ̀ la sọ fún, kò dẹ̀ ọ̀rá máa bá tiẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ó ti ní wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ lógun ti wọnú ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní ìdààmú ti wọnú ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún ti wọnú ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ga tẹ́lẹ̀ tó jẹ́ pé wòlíì padà gbé wọn wálẹ̀ nípa wípé ẹ ò kíyèsára, ẹ ń bú ìránṣẹ́ Ọlọ́run kiri. Mi ò sọ yìí kí ẹ má bá bú ìránṣẹ́ Ọlọ́run mọ́ o. Ṣùgbọ́n mò ń sọ kẹ́ ẹ lè wo gba ayé àwọn bàbá wa bí ayé ṣe rí àti gba ayé ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn yìí tó jẹ́ wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ò lè bú. Pàápàá ìránṣẹ́ Ọlọ́run tí kò sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Mi ò ní kẹ́ ẹ má sọ̀rọ̀ síyàn o. Tẹ́ ẹ bá rí pé ẹ rí ẹni yẹn mú báyìí pé ìwà bí ló wà lọ́wọ́ ẹ̀. Ṣẹ́gun bẹ́ẹ̀ ṣe máa ń kà á. Bíbélì ní ká má dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ẹ lọ kàbẹ̀ dáadáa. Kò ní ká má dáyàn lẹ́jọ́ o. Ṣùgbọ́n bó bá máa dá èèyàn lẹ́jọ́, wo dí nǹkan tó ṣe dáadáa kó tó sọ̀rọ̀ síta. Tó bá pé nǹkan yẹn, ẹni yẹn ló wà guilty of it. Yes, you talk. Tálà ò lè dá lẹ́jọ́. But ẹ kọ̀ wá ń sọ̀rọ̀ sí wòlíì. Ẹ ń ṣe jágajàga sáwọn ìránṣẹ́ Ọlọ́run. Ẹ kíyèsára o. Mo gbàdúrà fún Kẹ́hìndé Adégbodù. Ibi ò ní ṣe ẹ o. Lórúkọ Jésù, àní wá ẹ tì lójijì o. Ẹ̀mí ẹ dẹ̀ máa gùn. Lórúkọ Baba, Ọmọ, Ọlọ́run àti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Àmín. Olúwa ti confirm ẹ. Ẹjọ́ tí nǹkan bá ń ṣẹlẹ̀, ẹ tètè lọ sí hospital. Ọ̀kẹ́ fi ara wọn wòlíì Ọlọ́run. Ẹ ṣé gan ni. Share video yìí. God bless you.